Everyone, ẹ kú dédé àsìkò yìí. Orúkọ tèmi ni Alhaji Taye Currency, ọ̀kọ̀lọ́mọ nìbàdàn àpèsè wọn nípa awuyewuye tí ó ń lọ ní orí ayélujára lórí íńtánẹ́ẹ̀tì ní ẹnìjọ́ mẹ́ta yìí. Mo kí ẹ̀yin ọ̀rẹ́ wa, ẹ̀yin èèyàn wa, ẹ̀yin tẹ́ fẹ́ràn Fuji, especially Pasuma fans club, Taye Currency fans club, ẹ̀yin olólùfẹ́ Fuji general. Ẹlòmíì tó bá sì yàn gbọ́, ẹ má bínú o. I'm very sorry for what happened, right? Because èèyàn máa ń sọ nǹkan bí tó yẹ pé ibi táwọn èèyàn máa gbé lọ ó máa yàtọ̀. Gẹ́gẹ́ bó ṣe yé mi, òun ilé mi kọ. So ẹlòmíì lẹ ti yí máa lọ pé mo ń bú Pasuma, mi ò rò bí tẹ́ ti rí pé mo ti bú Pasuma. Ó wà ọ̀gá mi ní Paso, Arábàmbí àpèsè ọ̀gá ńlá Fuji, nǹkan kan náà ni wá. So ẹ má yà, mo bẹ̀ yín. Alhaji Wasiu Alabi Pasuma ọ̀gá mi ni. Àwọn gan ń wò wá, wọ́n rí wa pé Taye Currency, I'm loyal person to Alhaji Wasiu Alabi Pasuma. Sí àwọn ọmọdé mọ̀. Bẹ́ẹ̀ tó bá dàbí pé bóyá ọmọdé ò mọ orí jọ kó má ra lọ. Ọ̀gá ńlá, I'm very sorry. Ọ̀gá wa kò ní bàjẹ́. Àgbà máa ń gbà náà ni. So mo dẹ̀ tún kí àwọn bàbá wa látòrí Alhaji Currency Àyìnlá fún àkíyèsí. Bàbá wa Alhaji Arábàmbí Máyégún gbogbo Yorùbá general K1 the ultimate fún àkíyèsí tí wọ́n pè wá sí. Àti president onífuji Alhaji SK sensation, Ọlọ́run á jẹ́ kẹ́ pẹ́ fún wa, ẹni dàgbàyà gẹ́gẹ́ bí ó ṣe ń lọ. Ẹ̀yin ti Pasuma fans club, I'm very sorry. Ẹ̀yin ti Taye Currency, one love. Gbogbo onífuji, ìdè Fuji kò ní ṣe kí ni, kò ní bàjẹ́. Aláàjì ṣe fẹ́ àlà o, ẹ má bínú, ẹ mọ̀ pé àjọ ọmọ oko brother mi, ẹ má bínú, one love.